oògùn fún fibroid tá a mọ̀ sí oyún ìju. Bákan náà ọkùnrin tó ní ìsétọ̀ náà lè lò bísímìláì. bẹ́ẹ̀ ni ẹ bá mi gẹ́ẹ̀tì ìmí ọjọ́ níwọ̀nba, ẹ gẹ́ẹ̀tì ọmọ atare kó pọ̀, ẹ gẹ́ẹ̀tì tábà gidi, tábà ẹ̀gbá, tábà gidi, ẹ bá mi gẹ́ẹ̀tì egbò igi wówó, egbò wówó, ẹ bá mi gẹ́ẹ̀tì orógbó gbígbẹ, ẹ lọ gbogbo nǹkan wọ̀nyí, ẹ lọ papọ̀, ẹ sọ di powder. wàá wá rọ a máa fi omi ọsàn wẹ́wẹ́ tí wọ́n fomi là, wàá rọ a máa fi lò ní gáàsì kọ́ọ̀pù kan láàárọ̀, gáàsì kọ́ọ̀pù kan lálẹ́, wàá máa bu powder yẹn sọ, máa mix ẹ̀ pọ̀. ẹni tó ní ìsétọ̀ lè lò, obìnrin tó ní oyún ìju tó ní fibroid lè lò. Farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀, gbọ́ délẹ̀ kó dẹ̀ fi ránṣẹ́. Síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtọ́ ìkóró balagbada visa account àwọn aláìní charity account 2044237680 First Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo àwọn tó wá ní oyún ìju àbí tí wọ́n fẹ́ ṣàbíamọ, tí wọ́n ní ìpèníjà kan sí kejì, tó jẹ́ pé ẹlòmíì 20 years ló ti bẹ̀rẹ̀ sí fẹ́ ṣàbíamọ tí ò rí ṣe, bó ṣe ń pàkan nìkan rú. Wọ́n ní fibroid ní ó treat ẹ̀, ó lọ ṣe operation ẹ̀, kò róyún ní, wọ́n ní PCOS ní, wọ́n ní ovarian cyst ní, wọ́n ní sperm leakage ní, wọ́n ní infection ní, pelvic inflammatory disease ní, wọ́n jókòó sínú womb ẹ̀, wọ́n jókòó sínú ovary ẹ̀, wọ́n ń dà láàmú títí tó fi wọ menopause. Nǹkan tó rán nìyẹn. Nǹkan tó rán nìyẹn. Má wá gbàgbé látẹ́kínà tó mìíràn mọ́tìláì, má sọ̀rọ̀ ìtinú nípa ìkẹ́ Ọlọ́run, kódà kó o ti wọ menopause, nǹkan tó nídìí ní. Wá lọ fún full package wa. Full package yìí, before period, during period and after period, wàá finú ṣoyún, wàá fẹ̀yìn gbọ́mọpọ̀ bísílẹ̀ láìtàlá, gbogbo nǹkan tó wù kó jẹ́ ìpèníjà ló ti wà nínú full package. Má dẹ̀ra ẹ láàmú lórí pé ó ń lọ káàkiri, kódà hospital medically tó fi ń treat ẹ̀ yẹn kì í ṣe gbogbo nǹkan ní medically rí. Òun ló jẹ́ kóbìnrin mi wà lórí ọjọ́ pípẹ́, medical ló fi ń monitor ẹ̀, ṣùgbọ́n bó ṣe ń pàkan nìkan rúùtù àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ Ọlọ́run ò jẹ́ kí wọ́n rí, torí kì í ṣe gbogbo nǹkan ní machine lè rí rí báyìí. So the same thing àwọn ọkùnrin tó yẹ pé wọ́n ní weak erection, premature ejaculation, quick ejaculation, wọ́n ní àwọn oríṣiríṣi ìpèníjà tí ò jẹ́ kí wọ́n lè ṣe kíni, kí wọ́n lè perform dáadáa. Wọ́n ní low sperm count, nǹkan arẹmọ, ìmárale, ajíra, ìdákọ́lẹ̀, aróbòsà, aróbòkun, ìyẹn lọ bẹ́ẹ̀. Abẹ́ni afàtọ̀, abẹ́ni tó ń forí kókó alátakùn tó ń jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun, spiritual issue, abẹ́ni tó ní cancer, diabetics, asthma, high blood pressure, bad cholesterol, gbogbo àwọn nǹkan wọ̀nyẹn lóríṣiríṣi láwọn àìsàn ńláńlá yẹn pátápátá, gbogbo ẹ̀ kú lè dá ilẹ̀ udawahu falitẹ́tìlìbù dawahu lè dá yíkùn fọlátẹ́tìlìbù òbí ara. Ọlọ́run ní mi ní dá àìsàn kan kí n má fi ìwòsàn ẹ̀ tílẹ̀gbẹ́. Gbogbo àìsàn pátápátá, kódà spiritual wọn ló ní solution. innahu yarakum wa qabiluhum min haythu la tarawnahum yatakabbatu shaytanu minal mas. Ẹ̀mí òkùnkùn wà, gbogbo àwọn àìsàn yẹn pátápátá tọ́lọ̀ ń gbé kalẹ̀ làwọn ẹ̀mí òkùnkùn náà ní duplicate ẹ̀ lọ́wọ́. Ẹ contact Sheikh Afagba lórí +234 810 913 1425. lẹ́ẹ̀kan sí WhatsApp fún abíkẹ́kọ̀ọ́ wa lórí +234 810 913 1425. a wà ní Abraham Adesanya Lekki Ajah Etí Ọ̀sà Lagos. Kò síbi tẹ́ ìwà tá a ti lè deliver fún yín, ẹ lọ wo page wa, à ń deliver all over the world. Customer ló máa sanwó delivery. Ọjà àrìlẹ̀ fẹ́ rà àwọn egbòogi láti India, ní China, ní Arab country, ní Asia continent. Iṣẹ́ tá a dẹ̀ kọ́ káàkiri ayé ni tí wọ́n tún bí wa sínú ẹ̀. Alhamdulillah, right way ni gbogbo ẹ̀yin customers wá wà. Àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá a ń ṣe létò àdúrà ní létò egbòogi ni gbogbo yín lẹ́ ń lò, lẹ́ ń dúpẹ́ fọ́lọ́run. Ká má wá sọ pé àwọn nǹkan tá a ṣe made in India, packed in South Africa. Àwọn egbòogi wa níbẹ̀ ṣé ń wo ìyá àbáyọ̀ polówó ẹ̀. Àwa lọ́lọ́run fi kẹ́ Sheikh Afagba International Limited. Ẹ ti ra àwọn product wa made in India, packed in South Africa. Ẹ̀rí all in one ní natural herbs. So powder ló wà nù ẹ̀ àti oríṣiríṣi àwọn miracle leaves, ewé ọ̀tọ̀tọ̀ 100 àti mọ́ Zemzem la fi preserve senna leaf. Oríṣiríṣi àwọn egbòogi bẹ́ẹ̀, ẹ get transformer fún ọkùnrin àti oríṣiríṣi, ẹ get bulldozer met fibroid, ẹ get prostate enlargement powder master, ẹ get caterpillar fún ọkọ àtìyàwó, ẹ get memory booster ìsọ̀yè ilham fún obìnrin. Bẹ́ẹ̀ náà ni ètò àwẹ̀ wà tá fi yanjú problem fáwọn èèyàn, ètò àdúrà wà, ètò sàrà wà, àwọn halal powder wà yàtọ̀ sáwọn brand product tó jẹ́ àwọn handmade tá a máa ṣe fún yín. Right way lẹ́wà bismillah ta'ala. Ọlọ́run ní dá ẹnì kọ̀ọ̀kan wá láàmú, láàrin bá ti ṣe àárọ̀ náà gbogbo àwọn customers wa, ogun tó bá ti ṣẹ́ kò ní gbérí mọ́ nínú ìgbésí ayé yín. Àtẹ̀yin customers, àtẹ̀yin fans, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé, inú yín máa dùn, ayọ̀ yín máa kún, ẹ̀ ní fàìsàn ló gbà, ẹ̀ ní kúkú òjijì. Ọlá títóbi Ọlọ́run ọba, ọlá títóbi Ọlọ́run ọba, inú yín máa dùn ni. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Inna l-izzata lillahi jami'a. Gbogbo agbára Ọlọ́run ọba ló ní. Nínú ẹ̀kọ́, a mọ̀ pé nǹkan tá a bá fi lè treat fibroid lẹ́ẹ̀kọ̀ọ̀kan
àwọn míì sábà máa ń jọra wọn láti lè fi tírìtì ẹni tó ní ìsétọ̀ irú ẹ̀ nínú egbòogi tá a fi sílẹ̀ yìí ẹni tó ní ìsétọ̀ lọ lò ìwọ tó ní fibroid lọ lò wàá dúpẹ́ fọlọ́run ẹ fi fídíò ìránṣẹ́ má sálàmù wáyé lálẹ́ kọ́ ẹ̀.